Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti gbé ìgbésẹ̀ akin o pẹ̀lú àwọn igun ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn People's Democratic Party lórí ìdájọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ tí wọ́n dá ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú èyí tí í ṣe ọjọ́ tó gbẹ̀yìn oṣù kẹrin ọdún 2026 tó sì jẹ́ pé fàákájà ní Ṣèyí Mákindé àti àwọn èèyàn iná fẹ́ fi wàhálà rògbòdìyàn náà ẹgbẹ́ òṣèlú PDP ṣe nítorí pé a ò nígbà ní ìtumọ̀ nǹkan tí wọ́n ṣe náà. ẹ̀rọ ti pé aró òrókùn aró rẹ̀ di ẹnu ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó sì jẹ́ pé ẹgbẹ́ náà ti fọ́ sí igun méjì bí igun kan ṣe jẹ́ ti gómìnà Ṣèyí Mákindé inú igun kejì jẹ́ ti mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí Nyesom Wike tó sì jẹ́ pé bí mínísítà ọ̀rọ̀ iṣẹ́ pàtàkì lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ lásìkò ìjọba ọ̀mọ̀wé Goodluck Jonathan Alhaji Saminu Turaki bí òun ṣe jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP igun ti àwọn Wike ní Mohammed Abdulrahman ìhùn jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP igun ti àwọn Wike tí Saminu Turaki jẹ́ ti àwọn Mákindé ní tiẹ̀ ṣáò pẹ̀lú bí eléyìí ṣe wá rí bẹ́ẹ̀ níṣe ni àwọn méjèèjì ni wọ́n máa jọ ń fa ọ̀rọ̀ láàrin ara wọn tó sì jẹ́ pé eléyìí ló jẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ lọ sí ilé-ẹjọ́ ní ilé-ẹjọ́ tó jẹ́ ilé-ẹjọ́ gíga ní ìlú Ìbàdàn níṣe ni wọ́n dá Ṣèyí Mákindé láre wípé ìpàgọ́ inú National Convention tí ó ṣe ní ìlú Ìbàdàn lóṣù kọkànlá ọdún tó kọjá November 2025 òun ojúlówó ìpàgọ́ àti pé òun ló ní ẹgbẹ́ PDP bẹ́ẹ̀ ni àwọn Wike náà pé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àwọn ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sì dá Wike láre ṣáò ilé-ẹjọ́ tó ga jùlọ ní àwọn Ṣèyí Mákindé tó pé ẹjọ́ kòtẹ́milọ́rùn sí tó sì jẹ́ pé ọjọ́ Thursday ọ̀sẹ̀ tá a wà náà yìí inú ilé-ẹjọ́ ni ó ṣèwà dá ẹjọ́ pátápátá nígbà tí wọ́n dá àwọn Ṣèyí Mákindé lábì tí wọ́n sì kéde wípé igun ẹgbẹ́ òṣèlú PDP ti Nyesom Wike òun gba ní ojúlówó ẹgbẹ́ òṣèlú PDP àti wípé ojúlówó alága òun ni Abdulrahman Mohammed tí kìí ṣe Saminu Turaki tí àwọn Ṣèyí Mákindé táwọn pè ní alága ṣáwọn oníṣe ní ariwo ayọ̀ àti ìdùnnú ló máa sọ láàrin àwọn Wike tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ àwọn ti padà rẹ́yìn àwọn Ṣèyí Mákindé àti páwọn ní ojúlówó ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n ní báyìí àwọn Ṣèyí Mákindé máa ti gbé ìgbésẹ̀ akin ìgbésẹ̀ ńlá lẹ́sẹ̀kẹsẹ̀ tí ilé-ẹjọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà Supreme Court of Nigeria tí wọ́n dá ẹjọ́ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣèpàdé tí wọ́n sì kéde láàrin ara wọn pé lásìkò tí a wà yìí o àwọn ò gbé àkàkóso ẹgbẹ́ rẹ̀ fáwọn Wike wọn nígbà tí ilé-ẹjọ́ ti ní àwọn ò dá alága táwọn yàn mọ̀ wọn ní nínú òfin àwọn bí alága bí ilé-ẹjọ́ bá ti ní wọn dá wọn mọ̀ àwọn tó jẹ́ àgbààgbà ẹgbẹ́ nínú Board of Trustees àwọn ní àkóso ẹgbẹ́ yóò bọ̀ sọ́wọ́ wọn fún ìdí èyí àwọn Mákindé kéde wípé ẹni tó jẹ́ alága àgbìmọ̀ májòbàjẹ́ Chairman Board of Trustees ẹgbẹ́ òṣèlú PDP ìyún Sẹ́nẹ́tọ̀ Adéfọ̀sù Àbárà òun ni kó máa ṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP lọ́ba yìí tó ìjẹ́ pé eléyìí sì tún fi hàn pé fàákájà ẹni àwọn Mákindé fẹ́ fi wàhálà ẹgbẹ́ òṣèlú PDP ṣe tí ìjà àti rògbòdìyàn náà tí yóò sì tún máa tẹ̀ síwájú ṣùgbọ́n tí Mákindé tí yóò kó àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP tí ó kó wọn lọ sí ẹgbẹ́ òṣèlú míì láti lọ díje nítorí pé pẹ̀lú eléyìí o wọ́n ti gba ìṣàkóso ẹgbẹ́ fún